bí mo ṣe sọ fún yín pé mo máa fún yín ní òṣùlẹ̀ alásèjẹ òṣùlẹ̀ alásèjẹ lè ó lò sílẹ̀ tí mo fún yín tẹ́lẹ̀. Tẹ́ bá wo next video bẹ́ẹ̀ yẹn máa rí ó lò sí. Eléyìí wà fún àwọn ọmọ yahoo tí kò sówó lọ́wọ́ ọmọ tán ti broke pàpátá, bóyá ó gbalé tuntun ó fọ́níṣẹ̀ ilé yẹn wá bá ìràwọ̀ ẹ̀ mú, ajé ò wọlé mọ́, owó wọlé mọ́, gbogbo ẹ̀ ti lọlẹ̀. Àbí bóyá ó pàdé new girl, ó dáyà lọ àyà, ó bọ́mọ sùn, gbogbo ire ẹ̀ ti dànù, owó wá wọlé mọ́, a ní rí pépà ká pè lówó lórúkọ Jésù. Fún ọmọ yahoo àbí ọmọkùnrin tí ò sí owó lọ́wọ́ ẹ̀ mọ́ tó ti back to zero, àwọn oníṣẹ́ yìí wà fún. Ìwọ tó bá ti ń rí owó steadily tẹ́lẹ̀, tí olóńgbò tí mo post yẹn òun ni kó lọ gbìyànjú. Ẹni tí ò sí owó lọ́wọ́ ẹ̀ mọ́ tó ṣẹ̀ fẹ́ pick up, tí ò rí owó jóògùn, tí ò tẹ̀ rí owó gbọ́kàrà lọlé babaláwo àbílẹ̀ àfà nìkan lọ ṣègbìyànjú yìí. Ẹ bá mi wá ewé tòmátò tí a mọ̀ sí ewé onítìkùtì òòjọ́, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. Ewé sáré pèpè òòjọ́, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀ náà. Ẹ bá mi wá ewé ọlà tí a mọ̀ sí igbó tí àwọn yahoo boy, àwọn big boys tó máa ń fà tó máa ń mu yẹn, ẹ bá mi wá díẹ̀, ẹ má jẹ́ kí yẹn pọ̀ o, díẹ̀. Ẹja àrọ̀, orí òṣùkálẹ̀ dẹ̀ máa sọ àsèjẹ sí. Átàjọ̀sí ẹyọ 9 ni ẹ máa mú pẹ̀lú ewé tòmátò yìí pẹ̀lú ewé sáré pèpè tẹ́ máa lọ̀kúnná dáadáa. Tí ẹ bá ti lọ̀kúnná tán, ẹ bá mi fi igbó tá a mọ̀ sí ewé ọlà, ẹ bá mi fi sí kẹ́tù, bá mi lọ̀ dáadáa. Tí ẹ bá ti wá lọ̀ tán, ẹ fi bá mi ṣe ẹja àrọ̀ 2. Ẹja àrọ̀ 2, ẹja àrọ̀ 2 ló máa wà nínú kòkò àsèjẹ yìí. Tí gbogbo nǹkan tẹ́ ti lọ ẹ máa dà lé lórí, ẹ máa fi bá mi sè lépo níyọ̀. Orí òṣùkálẹ̀ máa sọ iṣẹ́ yìí sí, ẹ máa ṣàdúrà sí. Ọmọ yahoo tí ò lówó lọ́wọ́ mọ́, tí ò ní client, tí gbogbo ẹ ti dá páro fún, èmi gan ti ta iPhone ẹ̀, local Android phone tó lò ló máa gbé kiri. Eléyìí tó ti kó àbìnù lára obìnrin, tó ti kó nǹkan, àwọn nǹkan burúkú kan wà nínú òbò. Fẹ́yìn ọmọ yahoo tẹ́ láìkó oríṣiríṣi òbò, tó bá lárí mọ́, gbogbo eléyìí tó alákàntì máa kọ́kọ́ tọ́ná, wàá ṣe wàá pick from the start. So fún gbogbo ẹ̀yin tí ò sí owó lọ́wọ́ yín mọ́, tí gbogbo ò tẹ̀ yé yín mọ́, tẹ́ dẹ̀ fẹ́ pick from fresh, ẹ lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí. Iṣẹ́ ìdájọ́ confam, àsèjẹ tẹ́ máa fi rí owó, tẹ́ máa fi pick up padà ni. Àwọn ọmọ tó ti broke níṣẹ́ yìí wà fún, á jẹ́ fún yín lágbára Ọlọ́run.